Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yìí. Gbogbo wa ni a ti gbọ́ awuyewuye nípa Tiwa Savage pẹ̀lú bí ó ṣe fi àtẹ̀jíṣẹ́ tó ṣe fi síta ní orí ayélujára. Ó dẹ̀ tún grant interview wípé o mind láti jẹ́ ìyàwó kejì. So ọ̀rọ̀ yìí ni Yinka TNT ni wọ́n fi ṣe ọ̀rọ̀ náà fi ṣe ìsítí fún àwọn tí wọ́n jẹ́ ọkùnrin, fún àwa tí a jẹ́ ọkùnrin pé no matter what, ìgbàkúgbà tí ọkùnrin bá decide pé òun fẹ́ fẹ́ ìyàwó kejì, kó jẹ́ pé léyìí tí ó fẹ́ kò ní jẹ́ liability. So gbogbo ọ̀rọ̀ yìí náà ni Yinka TNT ni wọ́n yànnàná nínú fídíò tí a mú wá fún yín yìí. Ẹ jẹ́ ká wá nǹkan fìdílé, ká tún kọ́ ọgbọ́n mọ́ ọgbọ́n, ká kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́. So gbogbo àwọn nǹkan tí Tiwa Savage sọ nípa ọ̀rọ̀ marriage, nípa ọ̀rọ̀ ìyàwó kìíní, ìyàwó kejì, gbogbo ẹ̀ ni Yinka TNT ni wọ́n yànnàná. So a gbé òṣùbà, a gbé credit fún Yinka TNT. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ìkànnì wa, lórí YouTube channel wa máa ń fún yín ní update lọ́lọ́kan òjọ̀kan. So èèkan la tún mú wá fún yín yìí, kí gbogbo wa ká fi kọ́gbọ́n, ká fi tún ní more knowledge about life. So ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí Yinka TNT tí wọ́n sọ. Nǹkan méjì, ẹgbọ́n nǹkan tí mo sọ, mo ní ìgbéyàwó pẹ̀lú àgbàlagbà ọkùnrin. Àwọn méjì ló yẹ kí n fi title show yìí lálẹ́ yìí, Tiwa Savage àti Regina Daniel. But mi ń fẹ́ mo mọ̀ má kọrúkọ wọn sí. But ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ tó bá Regina Daniel wí àti Tiwa Savage ni. Gbogbo yín dẹ̀ ti rí nǹkan tó ṣẹlẹ̀ sí Regina Daniel pé marriage òun àti Ned. Mo fọlọ́run bá ṣẹlẹ́rìí, kò surprise mi. Mi ìmọ̀ ìgbà tó máa ṣẹlẹ̀, but kò surprise mi pé ó ṣẹlẹ̀. Màá dẹ̀ sọ reason tí mo fi sọ pé kò surprise mi fún yín. Màá wá lọ sọ́dọ̀ Tiwa Savage. Gbogbo yín lè rí interview tí Tiwa Savage tó grant tó sọ pé òun lè jẹ́ ìyàwó kejì. Òun á respect ìyálé. Òun ò dẹ̀ kí ń dúró surround, òun máa always wà ní tọ́ ni. Gbogbo nǹkan dẹ̀ ló máa fi ṣe. Ṣé rí anybody tó bá fẹ́ ṣe ìyàwó kejì tí ò bá ti wà ní level kan láyé bí irú level táwọn Tiwa Savage yẹn wà tẹ́ pé wọ́n lówó ara wọn, tó jẹ́ wípé o ṣẹ̀ máa lọ jẹ́ bùkátà fún ìyàwó, fún ọkọ tó fẹ́ lọ fẹ́, tó ní nǹkan kan tó mú lọ síbẹ̀, rubbish ni. Kó jẹ́ pé ńgbà tó bá ṣe lọ fẹ́ ọkọ, náà ṣe máa dá ẹ lókòwò, náà ṣe máa dá business fún ẹ. As a matter of fact, tó yẹ kó gold lọ lé ọkọ ni. Ó yẹ kó ẹrú, kó kẹ́rù lọ sílé ọkọ àsìyàwó kejì ni. Ó yẹ kí wọn náà ti dá dúró pé o ti ní property tiẹ̀ àsìyàwó kejì. Kò yẹ kó jẹ́ pé ibi tó ń lọ náà ṣe ti máa hard to you. Tó bá lọ ṣe ìyàwó kejì, ìyàwó kẹta, ó yẹ kó lọ, kó kẹ́rù lọ. Kó mọ̀ pé o ti dátọ́, o ti tó gbangba sùn lọ yẹ. Irú Tiwa Savage ego. Tí wọ́n bá fẹ́ ẹni tí wọ́n, number one, ọkùnrin tó bá máa fẹ́ ọkùnrin tó kátó ni. Ìyálé tó bá máa fẹ́ irú yẹn, inú ẹ̀ máa dùn pé òun níyàwó ni. Toró mọ̀ pé tí Tiwa Savage bá wá, ìyá ò lè jẹun, kò lè jọmọ. Ó yẹ kí ìyálé, nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ lọ ń ṣe ìyàwó kejì, òṣì lẹ ń kó lọ sínú ilé yẹn. Òṣì lẹ ń kó lọ bẹ̀. Ẹ lọ tún nǹkan tí ò tí ì tó ẹ lọ ń jẹ ń bẹ̀ ni. Ní nǹkan kan tẹ́ lọ àdó ló ṣe máa ń fa wàhálà tó jẹ́ wípé togun lẹ máa lọ káàrin ìyálé lè dàrú. Bẹ́ẹ̀ oúnjẹ tó pọ̀ tí gbogbo èèyàn lè jẹ, tí wọ́n ti ta tó ti tójú bọ́, tó kátó jọ nítorí Ọlọ́run. Tiwa Savage tó bá lọ fẹ́ yàwó, tó bá lọ jẹ́ ìyàwó kejì, kí ló fẹ́ bá ìyálé dù? Kí ni nǹkan tó fẹ́ bá ìyálé dù? Tó bá irú Tiwa yẹn, irú yẹn gọgọ ló yẹ ẹ̀yin ọkùnrin, irú àwọn tó yẹ kẹ́ máa gbàdúrà láti fẹ́ ṣe ìyàwó kejì nìyẹn. Ẹni obìnrin tó pé ẹ̀ṣẹ̀ máa dá lókòwò, ẹ̀yin lẹ́ṣẹ̀ máa raṣọ sí lọ́rùn, ẹ̀yin lẹ́ṣẹ̀ máa kọ́ bó ṣe máa ṣe ilé ayé òwọ́t àti jẹ́ ìyàwó kejì. Tí ìyàwó kejì bá ń bọ̀, nígbà tí mo ka interview Tiwa Savage yẹn, inú mi dẹ̀ ń dádùn pé ó lóun lè ṣe ìyàwó kejì. Ó ní òun ò ní jẹ́ problem fún ìyálé òun á dẹ̀ respect. But come to think of it, báwo ni Tiwa Savage ṣe fẹ́ jẹ́ problem fún anybody tó bá ń lé?
ẹ ti rojú ẹ lẹ̀ àwọn yẹn táwọn yẹn bá fẹ́ jẹ́yàwó lẹ́kejì bóyá ó fẹ́ bímọ sí bóyá òun náà wà ó believe lórí adé pẹ́ńpẹ́rẹ́ tó ń wá torí ó ń tọra ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé yẹn kọ́ lọ kó wàhálà sí rẹ̀ lọ́rùn irú àwọn yẹn Ọlọ́run ti ṣẹ̀dá wọn kò ní bó ṣe wà yẹn tó bá fẹ́ bímọ sí kó bímọ sí ni kó ní kálukú máa gbélé ayé ẹ̀ honestly bó ipò tí ẹ̀ sọ jáde pẹ̀lú bọ́lọ́run ṣe tó tán pé òun lè déyàwó kejì ṣùgbọ́n òun máa respect ìyálé òun ẹ̀yin tẹ́ ẹ̀ ní nǹkan kan ẹ̀yin ológùṣọ̀ ẹ̀yin oní tambolo oní tọ́mtọ́m ẹ̀yin olórógbó àtòbí ẹ̀yin ọlámàlà oníṣu onégẹ̀dẹ̀ tẹ́ ẹ̀ ní nǹkan kan tẹ́ ẹ bá délé ṣe lẹ máa wá bí ìyálé yín lẹ máa kọ́kọ́ mú wá lánu ẹ kọ́kọ́ bú ìyálé yín ẹ kọ́kọ́ sọ ìyálé yín dìdàkudà ẹ ní jẹ́ kọ́kọ́ rójú ìyálé yín mọ́ ẹ ní fẹ́ jẹ́ kó tiẹ̀ rín mú mi in tó bá ti wà short of in standard pé bí obìnrin tó bá ti dé standard tó ò bá tí dé standard kan láyé ẹ ò qualify láti jẹ́ ìyàwó kejì honestly ìwọ ọkùnrin tó bá fẹ́ ṣe orí burúkú ìyàwó kejì ẹ láti lówó ju àkọ́kọ́ ìyá ó láti wà ní level tó tẹ́ ju ti ẹ gan lọ ìyàwó kejì tó fẹ́ ó láti lè hard mọ́ ìgbésí ayé ẹni kò láti lè mú kúrò honestly bí ó bá dẹ̀ lè hard sí ìgbésí ayé ẹ kó ṣe ẹ bó ṣe bá ẹ kó má expect anything from ẹ ṣe adé orí ló ń fẹ́ kó dẹ̀ bímọ kẹdẹjọ máa kọ́mọ lùbọ́ ẹni ìyàwó ẹni obìnrin tí ò bá ti dé certain level tí ò lówó ara ẹ̀ lọ́wọ́ ò qualify láti jẹ́ ìyàwó kejì that's the truth nígbà tí mo rí kíní tí Tiwa Savage sọ inú mi dùn pé yes ẹni obìnrin tí ò bá torí tó bá lówó ẹ̀ lọ́wọ́ wọgọ wàá mọ̀ pé wàá respect ìyálé kí ló fẹ́ pa yín pọ̀ onílé olówó ẹ̀ adé orí nìkan ló need so ẹni obìnrin tí ò bá ní owó ara ẹ̀ lọ́wọ́ ò qualify fún ìyàwó kejì ẹni obìnrin tí ọkùnrin ṣe máa dá lóko òwò ẹni obìnrin tí ọkùnrin ṣe máa raṣọ sí lọ́rùn ẹni obìnrin tí ò kẹ́rùkẹ́rù lọ sílé ọkọ òwò ti ìyàwó kejì kẹta kẹrin tó bá fẹ́ lọ jẹ́ ìyàwó kejì ìwọ gangan ti ní láti di ọkùnrin fún rẹ kó ti tó gbangba sùn lọ ó yẹ kó o ti dúró kó jẹ́ pé tó bá wọlé gan wọn ò tiẹ̀ nílé sọ orí burúkú ni pé obìnrin kan wọlé wọ́n ní wọn ò rí ojú ìyálé ńlẹ̀ rí orí burúkú ni because tó o bá jẹ́ gbangba sùn lọ yẹ o ò ní respect o ò ní disturb ìyálé ojú ọ̀run atẹ́yẹ́fò láì farakanra irú Tiwa Savage yẹn tí wọ́n bá dàdà fẹ́ níyàwó kejì rí pé ìyálé yẹn ṣoríire torí á bà ìyálé yẹn gan jẹ́ pẹ̀lú nǹkan tó ní á tọ́jú ọmọ ìyálé irú àwọn ìyàwó tó yẹ kẹ́ máa fẹ́ nìyẹn yẹn ọkùnrin á tọ́jú ọmọ ìyálé á tọ́jú ìyálé gan á kíkú oríire àwọn ìyálé onípátá rírùn àwọn ìyálé alábíyájọ́ná àwọn ìyálé onífúrọ̀bà àwọn ìyálé aláṣọ pọ̀pá àwọn yẹn gbọ́dọ̀ wọn wọ́ọ̀tì láti jẹ́ ìyálé sorry ìyàwó wọn wọ́ọ̀tì láti jẹ́ ìyàwó bá ń bọ̀ láti kẹ́rù bọ̀ ni sílé ọkọ àwọn ìyálé ti forí ṣíṣà ṣé ìran mẹ́ta ń ṣòṣì ni ṣé kí ìyàwó tún máa bọ̀ náà kí wọ́n tún wá tó tí tó ìyálé láti jẹ tó pé àwọn ló ṣiṣẹ́ wọn á tún fẹ́ gbà lẹ́nu ẹ̀ jẹ obìnrin tí ò bá tí ní nǹkan kan fún ara ẹ̀ tí ò tí had value sínú ayé ara ẹ̀ worth láti lọ ṣe ìyàwó kejì ẹ̀yin ọkùnrin ẹ gbọ́dọ̀ dá ìyàwó kejì kankan lóko òwò mọ́ ó láti ti ní oko òwò fúnra rẹ̀ kó tó wọlé tẹ́ bá fẹ́ fẹ́ ìyàwó mi tó bá ready láti fẹ́ yín ẹ gbé condition àwọn ló ń wá dé orí so tó bá ti sọ pé òun fẹ́ ṣe ìyàwó kejì ẹ gbé ní condition ẹ bèrè iṣẹ́ tó ní lọ́wọ́ ẹ bèrè ilé tó ti kọ́ ẹ bèrè owó tó ní ẹ bèrè pé kí ni nǹkan tó ń gbé wá sórí tébù ẹ gbé condition ẹni tí ò bá ti kúrò nínú ìyà tí ìyà sì ń jẹ tó sì ń ṣe àlàtàràgó kò wọ́ọ̀tì ìyàwó kejì kò wọ́ọ̀tì láti jẹ́ ìyàwó kejì that is number one ọ̀rọ̀ Tiwa Savage mo sọ yẹn Tiwa Savage á dá fún ẹ bó ṣe yẹ kó rí nìyẹn pé ìwọ gangan o ti o ká tó parẹ́ o bá lọ jẹ́ ìyàwó kẹrin who cares because bó ṣe wà yẹn ìyàwó kò ní dín kankan ọkùnrin àwọn yẹn kò fẹ́ fọkùnrin dẹ̀ǹgẹ̀ pòsì ẹ̀gbẹ́ ara wọn ni
ká bèrè tí mo mọ̀ pé eré ló ń ṣe torí irú àwọn yẹn kò sí nǹkan tó fẹ́ fọkùnrin ṣe ju pé tó bá fẹ́ dóko kó dóko, bá dẹ̀ fẹ́ bímọ kó bímọ, kò Ọlọ́run ti kẹ́ tó bá dẹ̀ lóun lọ́kùnrin gan òun máa háàdì mọ́ ìgbésí ayé ìyálé tó bá bá ni. Àrú àwọn yẹn ẹ̀yin ọkùnrin òun ni kẹ́ máa gbàdúrà láti meet lóbìnrin àti ìyàwó kejì. Ìyẹn number 1. Number 2, ọ̀rọ̀ Daniel Lovers all over the world, ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ Yínká TNT ti sọ̀rọ̀. Àwa ọkùnrin mo lérò wípé a rí ẹ̀kọ́ kan tàbí méjì kan bẹ̀. Kò yọ àwọn obìnrin náà sílẹ̀, especially àwọn ìyálé ilé àti àwọn tí ó tún jẹ́ pé wọ́n jẹ́ single mother, wọ́n ń wá látún ti marry padà. So ẹ̀kọ́ náà tún ẹ̀kọ́ lélẹ̀. So ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ YouTube channel wa, ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa share. So we love you all. Thanks for watching.